mama. You know I like you so. See, yeah, cherish you. I stand for you. I won't lie to you, but I feel like for you. In the night, girl, I'm down for you. Oh, you talk to me, oh mama. Free, oh, balloon, so let me die with you, baby. Oh, I think I find it in you. Oh, I think I find it in you. See, if I'm to choose, girl, I choose you. If I'm to lose, girl, I want to lose with you. They say that taboo, but girl, I see truth in you. She walk on it for me. Do you really care? Show they bomb for me, baby. Show me in the town. To be sincere, I will do almost anything for you. Anything for you. Come true. Yeah, cherish you. I stand for you. I won't lie to you, but I feel like for you. In the night, girl, I'm down for you. Oh, you talk to me, oh, mama. Free, oh, balloon, so let me die with you. Baby, all I seek, I find it in you. All I seek, I find it in you. Cry, if I'm to shoot, girl, I'll shoot for you. Ain't gonna kill, maybe just a bullet wound. Prayed about you last night, you get married. Yeah, I'm a Baba lion. If you buy infinity, would you buy for me, oh? When I'm in captivity, would you come for me, oh? Step into the light and let me see your face. See your face. Come true. Yeah, cherish you. I stand for you. I won't lie to you, but I feel like for you. In the night, girl, I'm down for you. Oh, you talk to me, oh mama. Free, oh, balloon, so let me die with you, baby. All I seek, I find it in you. 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 Show it, yes. Surely on me funny. Fado. Mama wa first lady, wife of the executive governor for Ondo State, Her Excellency. This is Betty Oyawa Akeredolu. You are highly welcome, ma. Thank you, ma. Wọ́n ní mo kí yín lábẹ́ òkúta ní last week. Àwọn èèyàn yóò jẹ́ kí n súnmọ́ yín àwọn ọ̀gá tó ń gbébọn dání o. Àmọ́ pọ̀ ọlọ́run ó wàá ṣe lónìí mo tó pàdé yín nígbà òkè ní ìpínlẹ̀ Ondo tíá. Mọ́mí ọlọ́run ó túbọ̀ máa lọ́rọ̀ ẹ̀mí yín, ọlọ́run máa bùkún yín. Mo mọ̀ pé láìpẹ́ láì jìnnà mọ́mí ẹ̀ ránṣẹ́ sí mi. God bless you, ma. Bákan náà la kí bàbá wa Right Honourable Speaker Ondo State House of Assembly, Right Honourable Prophet David Ọ̀lẹ́yẹlógún Jésù Ọ̀lẹ́yẹlógún ní Jésù bàbá God bless you sir. Àríra aládùúgbò tẹ wá fún wẹ́ẹ̀dì kan lọ́jọ́ òní bàbá àgùntà sọ́ọ́lò Ondo State òní bàjẹ́ o. Ẹ kú àyẹ́sí òní bàbá aláìpẹ́ mi náà wá gba blessing Jésù lọ́dọ̀ yín. Nítorí pé wọ́n ní ẹnu wò ní ìlàṣẹ àdúrà ń bẹ. We want to welcome our distinguished guests and our eminent personalities that are here.
Oya, apa bi? Ọjà yẹn ń jagbada yẹn. Ọjà yẹn ń jagbada yẹn. Mo kí Èyélúwà Adéjọkẹ́ Àgbẹ̀dẹ olórí kábíyèsí màmá ẹ̀kú oríire òní. Mo rí màmá tó ń lọ nínú ọlá ńlá lẹ́ẹ̀kan. Bákan náà mo kí olórí Ìrísọ̀rùn Tinúadé Àgbẹ̀dẹ ẹ̀kú àtìlẹ́yìn kábíyèsí lágbára Ọlọ́run ẹ̀sìn ọba àjòkú pẹ́. Gbogbo àwọn olóyè pátá ọlọ́wọ́ ìkànsù nílùú Ìgbàrọ̀kì ní gbogbo wa pátá la kí pé ẹ̀kú ìkàlẹ̀. Gbogbo àwọn ọmọ ìlú Ìgbàrọ̀kì pátápátá la kí pé ẹ̀kú ìkàlẹ̀. Lónìí tí kábíyèsí ń ṣàjọ̀dún lágbára Ọlọ́run ìgbà ọdún kan ni. Ètò tó OCJ musical band ń bẹ lójú agbọ́nbí tó jẹ́ pé àlùjò àti àlùdò wọ́n máa fi dára wọn lára ajá. Wọ́n ń ṣe olórin tó máa ní yé. OCJ lábí aláṣẹ Gbénga Ọ̀bágbèmí all the way from Gbénga Ọ̀bágbèmí all the way from Akure, the capital city of Ondo State. Àlùjọ tó kí pọ́pọ́ gbogbo wa lájọ máa gbádùn ẹ̀ lónìí wọ́n náà ti wọ́n kó wá bíi talágbọ̀nà kọ́. A kí gbogbo àwọn lóyè àwọn ládéládé nílùú Ìgbàrọ̀kì. A kí yín pé ẹ̀kú àjọ̀dún kábíyèsí ìtọ́jú òní. A kí olóyè ọkùnrin, a kí olóyè obìnrin. A kí gbogbo ọmọ ìlú Ìgbàrọ̀kì pátápátá. Èmi nìkan kọ́ mo wà bí lónìí. Bùkọ́lá Adébùkọ́lá lórúkọ tèmi. Lágbára Ọlọ́run àrídùnú ẹnìkan kan wa kò ní dìbàjẹ́. Àwọn akẹgbẹ́ mi wà bí tájọ máa dàsọ nìkan ní méjì. Èmi ní Ọlámídé ọmọ Ọláwọlé. Mo ní ọ̀rẹ́ kan pàtàkì náà níbí. Mo sọ lẹ́ẹ̀kan, mo ní ọ̀rẹ́ mi á sọ òyìnbó gbogbo ilẹ̀ á mì tìtì in the person of Oliver Cole. Good afternoon, distinguished ladies and gentlemen. Your Royal Majesty, we have all the excellencies in the house. Ladies and gentlemen, my name is James Cole, and I'm here with my team, and together we'll be anchoring this event. It's a 1-year anniversary of our king, and it's 1 year celebration of all princess. 1 year on the throne. For a man with class, dignity, and speed. Today, with all the dignitaries we have in the house, it will explain who we have. A man who has straight his hands across board, who has all the information that the world will need, an entrepreneur, a business development professional, and it's ladies and gentlemen, I hand over to my other colleague who will take it on from there. Gbogbo nǹkan tó sọ lédè òyìnbó yẹn, mo tún ní ọ̀rẹ́ kan bí eléyìí náà sọ ìjìnlẹ̀ Yorùbá. Èmi àtọ̀kọ́ làwọn ti pẹ́. Tẹ̀bárágbádá ẹ̀yìn dámọ̀ polóyè ní 1,500,000. Ọ̀rẹ́ mi gidi ni, adúmáadán ni. Ọ̀kọ́láwọ̀ níbi tí mo ti gbé bẹ̀rẹ̀ yìí nìṣó ńlẹ̀. Yọ̀dà fún ọkùnrin yìí ẹni láṣẹ ti dùn à. ń gbọ́ sọ̀rọ̀ pé 1,500,000 ọyọ ọmọ ńlá torí bẹ́yàn bá sọ̀rọ̀ bí ọba ńlá o lè rí bákan ṣé $1,500,000 ní àbí euro àbí pounds ọmọ lọ́jẹ́ yẹn ọmọ lọ́jẹ́ owó sídìí owó gbàrà òkè. yìí nà ní $1,000,000 nù. ṣé owó gbàrà òkè wà ní. kò ní bàjẹ́ láṣẹ ti dùn mọ́rì. ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ báyìí náà kí n mọ kí gbogbo ọmọ ìlú gbàrà òkè nílé lóko nílùú ìyàtìlẹ́yìn òbí pé àkú oríire tòní abára wáyọ̀ ayọ̀ àbàrà tíntín oríire wọlé sílùú gbàrà òkè bí bàbá wo náà báyìí ìwé ọdún kan sẹ́yìn náà rèé
nígbà tí a ń ṣe àjọyọ̀ pé ọba tuntun wọlé sílùú Ìgbára Òkè àdúpẹ́ lọ́wọ́ lọ́ọ̀ba gbogbo lóyè nílùú Ìgbára Òkè látọ̀dọ̀ bàmí high chief Sàpẹ́tù of Ìgbára bàbá òkè yìí o yìí mo ń forúkọ yìí gbogbo àwọn olóyè pátápátá tí bẹ nílùú Ìgbára tabaníkà mọ̀ dárúkọ olóyè wà láyà ní kúrò ní lónìí olóyè Ìgbára pọ̀ wọ́n pọ̀ dáadáa gbogbo baálẹ̀ gbogbo yín pátápátá la kí lónìí kò ní bàjẹ́ fún yín gbogbo àwọn kábíyèsí tá a ti fìwé pè tí wọ́n ti dá wa lóhùn tó wà nílùú Ìgbára Òkè lọ́wọ́lọ́wọ́ yìí ẹ̀yin dárúkọ kábíyèsí méjì àwọn láfi kọ́ kórúkọ gbogbo àwọn kábíyèsí papò bákan náà bàmí Déjì of Àkúrẹ́ ẹ káàbọ̀ sí ìlú Ìgbára Òkè àti àwọn kábíyèsí tó kù pátápátá Your Excellency olórí láàfin bàbá wa arákùnrin Olúwarótìmí Akérédolú dàtísòsé first lady tìpínlẹ̀ Ondo Her Excellency arábìnrin Betty Nwayawu Akérédolú mọ́mí ẹ mà káàbọ̀ sí ìlú Ìgbára Òkè o ọmọ ẹlẹ́yẹ tí ké wẹ́yẹ̀wẹ́yẹ̀ láti dórí ògún. mọ́mí tí a ti ń pè mí wọ́n ní ká wá kí wọn ẹ mọ̀ pé ẹni ńlá ọlọ́lá ni wọ́n mọ́mí à ń bọ̀ wá kí ni. ìyẹ́dà fún yín ìyá wa ẹ káàbọ̀ sí àárín wa bákan náà la kí gómìnà wa àná nípínlẹ̀ Ondo His Excellency Olúwaṣẹ́gun Fúnmi ọ̀tá ìbáyọ̀mí Ọlọ́run ò jẹ́ bẹ́ẹ̀ni ọmọ mímí kò bẹ́ẹ̀ni akínyìn o ẹ káàbọ̀ sílùú Ìgbára Òkè bàmí Senator Pat Ayọ̀ akínyẹ̀lú rẹ̀ akínyẹ̀ káàbọ̀ Senator Kúnlé rẹ̀ ẹ mọ̀ káàbọ̀ bàmí Right Honourable Prophet ọ̀lẹ́yẹlógún ní Jésù Bámidélé David the Speaker of the State of House of Assembly akínyìn ẹ káàbọ̀ sí àárín wa bàmí Honourable Engineer Clement Fábóyèdé PDP State Chairman nípínlẹ̀ Ondo akínyìn ẹ̀ka. lórí ọ̀rọ̀ yìí wọ́n ní àwọn kan láwọn fẹ́ farara jó díẹ̀ náà. ń bí ọ̀gá lóde bá tẹ̀sí wa ní di drum set. ó ní àwọn big band. ó sábà bọ̀bọ̀ yìí ní 2 years ago nílùú Abẹ́òkúta kọ́nù October 1st àjọ pàdé bẹ́ẹ̀. kí ni ìṣẹ̀lẹ̀. ọ̀làgbára jù pé náà ẹgbẹ́ ta lọ bẹ̀ lónìí kàkàtẹ̀ iwájú náà. wọ́n ní tó bá mọ̀ tó àwọn ọmọ orí kan rolling man is on the bandstand. wọ́n ní ká máa ṣe gbogbo ẹ̀ létò ni. wọ́n ní under the leadership of Gbenga Ọ̀bájì. Chief Gbenga Ọbágbèmí Chief Gbenga Ọbágbèmí Chief. Gbẹ̀ngẹ́lẹ̀. Èmi yóò máa yìnyín Olúwa mi yó, wọ́n kò kìkì oore rẹ̀. Wọ́n pẹ́ mi Olúwa, òṣùbà rẹ̀ máa rẹ̀, sára rẹ̀ náà rẹ̀. Bí o ṣe ń ṣe pẹ̀lú mi ni kò máa ṣe. Wọ́n pẹ́ mi Olúwa, òṣùbà rẹ̀ máa rẹ̀, sára rẹ̀ náà rẹ̀. Bí o ti ṣe pẹ̀lú mi ni kò máa ṣe. Bí o ṣe ṣe pẹ̀lú mi ni kò máa ṣe o. Bí o ti ṣe pẹ̀lú mi ni kò máa ṣe. Olúwa ẹ tóbi, ẹ tóbi o, ẹ tóbi. Jíbọ́lá. Olúwa ẹ tóbi, ẹ tóbi o, ẹ tóbi. Kò sẹ́ni tá lè fi ṣàkàwé rẹ̀ o, ẹ tóbi. Èèmà sẹ́ni tá lè fi ṣàkàwé rẹ̀ o, ẹ tóbi. Olúwa ẹ tóbi, ẹ tóbi o. Olúwa ẹ tóbi, ẹ tóbi o. Tóbi o, ẹ tóbi. Olúwa ẹ tóbi o. Olúwa ẹ tóbi. Honourable Maito Magbon, Honourable Obadaya, Ọláyẹ lóògùn mi o. Sẹ́ni tá lè fi ṣàkàwé rẹ̀ o, ẹ
tóbi. aláṣẹ premier hotel yìí. ẹni tá lè fi ṣàkàwé rẹ̀ o. ọlọ́lá ti dé. ẹ tóbi. ẹ tóbi. olúwa. listen alágbádá iná ọba ìyanu elédùmarè àtẹrẹrẹ kárí ayé olórí ayé ajúbàrẹ o kábíyèsí alágbádá iná ọba ìyanu elédùmarè àtẹrẹrẹ kárí ayé olórí ayé ajúbàrẹ o kábíyèsí. Olúwa ẹ tóbi o ẹ tóbi Olúwa ẹ tóbi o ẹ mà tóbi ẹ mà sẹ́ni tẹlifíṣàn kàwé rẹ̀ o ẹ tóbi kò mà sẹ́ni tẹlifíṣàn kàwé rẹ̀ o ẹ tóbi. Olúwa ẹ tóbi lọ́ba o. Olúwa ẹ tóbi o ẹ tóbi. Olúwa ẹ tóbi yéye. Olúwa ẹ tóbi o. Awúwo má ṣe é gbé. Ẹ tóbi lọ́ba o. Kò sẹ́ni tá lè fi ṣàkàwé rẹ̀ o. Ẹ tóbi. Ẹ má sẹ́ni tá. Kò sẹ́ni tá lè fi ṣàkàwé rẹ̀ o. Ẹ tóbi Olúwa. Listen, ìyìn ọ̀la ògo ni fún ọ agbára àti ìpàjẹ́ tirẹ̀ ẹgbẹ̀rún adókòtò yìnyín àwọlé àjùbà rẹ̀ ìyìn ọ̀la fẹ́. Ìyìn ọ̀la ògo ni fún ọ agbára àti ìpàjẹ́ tirẹ̀ ẹgbẹ̀rún. Àkọ́tọ̀ yíyan àwọlé àjùbàrà. Jíbọ́lá ìyìn ọ̀la ògo ni fún ọ agbára àti ìpàjẹ́ tirẹ̀ sẹ́ ẹgbẹ̀rún àkọ́tọ̀ yíyan àwọlé àjùbàrà ìyìn ọ̀la sẹ́. Ìyìn ọ̀la ògo ni fún ọ agbára àti ìpàjẹ́ tirẹ̀. Ẹgbẹ̀rún àkọ́tọ̀ yíyan àwọlé àjùbàrà. Listen, kò sún wa láti máa kọ́ orin tí ìgbà ní. Ògo fọlọ́run hallelujah, àlè fi gbàgbọ́ kọrin lọ sókè kíkan. Ògo fọlọ́run hallelujah, ó yá. Ọmọ Ọlọ́run ni ẹ tọ́lá tí máa bú sáyọ̀ pé ọ̀nà yíyẹ wá sí ọkọ̀ wá ṣàfẹ́rí rẹ̀. Bí kò ṣe àòdè à bí ọba wa ológo. Ògo fọlọ́run, ògo fọlọ́run, ògo fọlọ́run, hallelujah. Olúwa àwa ọmọ rẹ̀ dé láti gbọ́ ohùn ẹ̀bẹ̀ wá sí ọ gẹ́gẹ́ bí ó sì gbọ́ àdúrà Èlíjà jọ̀wọ́ gbọ́ àdúrà wa. Olúwa àwa ọmọ rẹ̀ dé láti gbọ́ ohùn ẹ̀bẹ̀ wá sí ọ gẹ́gẹ́ bí ó sì gbọ́ àdúrà Èlíjà jọ̀wọ́ gbọ́ àdúrà wa. Olúwa àwa ọmọ rẹ̀ dé. Láti gbọ́ ohùn ẹ̀bẹ̀ wá sí ọ. Gẹ́gẹ́ bí ó ṣe gbọ́ àdúrà Èlíjà jọ̀wọ́ gbọ́ àdúrà wa Olúwa. Olúwa àwa ọmọ rẹ̀ dé láti gbọ́ ohùn ẹ̀bẹ̀ wá sókè gẹ́gẹ́ bí ó ti gbọ́ àdúrà Èlíjà
lọ́wọ́ gbọ́ àdúrà wa. Bàbá ẹ ṣé Jésù ẹ ṣé fóore tẹ ṣe fún wa. Bàrà ayé ti fẹ́ fún mi kan lórí sẹ́, mo wá yìnyín lógo. Bàbá ẹ ṣé Jésù ẹ ṣé ọ̀túnba fóore tẹ ṣe fún wa. Bàbá ẹ ṣé. Bàbá ẹ ṣé Jésù ẹ ṣé fóore tẹ ṣe fún wa. Bàrà ayé ti fẹ́ fún mi kan lórí, mo wá yìnyín lógo. Bàbá ẹ ṣé Jésù ẹ ṣé fóore tẹ ṣe fún wa. Together to you, Lord. Oh, be all the glory. Oh, be all the honor. Jibola, Ose, be all the glory and adoration forevermore. Àtúnbà Sunday Ajayi. Ọmọ lọ́la mọ́ bá ròde. Ẹkibẹ́tì Akérèdọ́lù ni àyàn wúyé mọ́ bá ròde. Ọmọ lọ́la yẹ mọ́ bá ròde. Gbogbo yín pátápátá làkì. Àtúnbà o Sunday mi Ajayi o. Ọmọ lọ́la ṣàmú bá ròde. Ọmọ lọ́la gbajúmọ̀. Ẹ kí Ọ̀túnba ọmọ lọ́la mo bá ròde. Ọ̀yá ìwọ gángan ṣálọ̀ lọ́la ọlọ́lá ọlọ́lá ọlọ́lá. Ọlọ́lá gbajúmọ̀. Ìwọ gángan ṣálọ̀ lọ́la ọlọ́lá ọlọ́lá. Ọlọ́lá gbajúmọ̀. Ẹ̀kí Prince Ṣẹ́gun Olútóyèmí. Gbogbo ìjọ àní àwọn ẹ̀ lo àwọn àbàgbà Prince Ṣẹ́gun Olútóyè. Akú ìmúra bẹ́ẹ̀dẹ̀ tó ń bọ̀ lọ́nà Olútóyè ọmọ ọlọ́lá mo bá ròde. Olùtì o mo kí ẹ dáadáa. Olútóyè ìwọ gangan ṣálọ ọlọ́lá ọlọ́lá ọlọ́lá. Ọlọ́lá gbajúmọ̀. Ìwọ gangan ṣálọ lọ́la ọmọ ni Olùtì olórí. Ọlọ́lá gbajúmọ̀. Ẹ kí Olùtì o. Ọmọ ọba ayé mo ń gbàrúdè. Ìgbàròkè láwà sátí jèrè mi jí bọ́lá. Gbogbo yín pátápátá mo kí láláì ló ti rẹ́ ní kankan. Ẹ kí àyà gbẹ̀ngẹ́nẹ́. Ọmọ ní níkẹ́ o olóríire. Ẹ kí díjítà mi elénìyàn o. Ọkàn tó sìn o. Díjítà ìwọ gangan ṣálọ̀ lọ́la ọlọ́lá ọlọ́lá ọlọ́lá. Ọlọ́lá gbajúmọ̀. Ìwọ gangan ṣálọ̀ lọ́la ọlọ́lá ọlọ́lá. Ọlọ́lá gbajúmọ̀. Ẹ kí honourable speaker gbogbo tó ń do pátápátá ọlẹ́yẹ o mo kí ẹ dáadáa. Ọlẹ́yẹ lóògùn yé mò ń gbàròdé. Ẹ tọ́jú níyì mi ọwọ́ àdúgbò. Àná wọn lòdò ṣàmú gbàròdé. Ọwọ́ àdúgbò olóríire ni. Ẹ tọ́jú chairman mi kọ́ mi sí Chief Adéyàgò ìjólẹ́sẹ̀. Chief ayé gbọ́ mi ẹ̀sùn máa wá síbí ọlọ́lá mo bá ròde. Óyá ẹ̀yin gangan ṣálọ̀ ọlọ́lá. Ẹ kí ẹ̀mí àmì láfíà. Ọlọ́lá gbajúmọ̀. Ẹ kí ẹ̀mí àmì mi láfíà. Àsárá wa ò lè bàjẹ́. Ọlẹ́yẹ lógún
ọlẹ́yẹ o olóríire ọlẹ́yẹ ìwọ gangan ṣàlọ́lọ́lá ọlẹ́yẹ ọlẹ́yẹ lógun ọlọ́lá gbajúmọ̀. ìwọ gangan ṣàlọ́lọ́lá àwòtá kérédolù ní akétì ọlọ́lá gbajúmọ̀. ọlẹ́yẹ lógun mo bá ròde ọlọ́lá mo bá ròde ọlọ́lá gbajúmọ̀. ṣìfláfíà mo bá ròde ẹ̀míà olóríire ni láfíà máa gbẹ́rù ní tiẹ̀ ó ṣàwò àgbẹ̀dẹ o olóríire ni. nagode mi jigidi nagode mi o ana seriki nagode o ana seriki nagode o saki ana seriki ṣìfláfíà ọmọ ọlọ́lá mo bá ròde nagode mi o olóríire ni jibala mọ́nísọ ìwọ̀n gangan ṣàlọ́lọ́lá ọlọ́lá 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 gbajúmọ̀. ìwọ̀n gangan ṣàlọ́lọ́lá ọlọ́lá 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 gbajúmọ̀. ìwọ̀n gangan ṣàlọ́lọ́lá ọlọ́yà ọlọ́yà lógun ọlọ́lá gbajúmọ̀. gbogbo ọlọ́lá kó wà níkàlẹ̀ pátápátá mọ̀ kí o. ẹ̀yin ọlọ́lá ló wà níkàlẹ̀ pátápátá mọ̀ kí ẹ̀là club gbogbo yín là kí pátápátá. ẹ kí káyọ̀dé mi ò fagbọ́tì ẹ̀ fagbọ́tẹ̀ mọ́lẹ̀ mi ò lẹ́nìyàn káyọ̀dé káyọ̀dé fagbọ́tẹ̀ ọmọ ọlọ́lá mo bá rèé ọmọ ọlọ́lá mo bá rèé ó yá káyọ̀dé káyọ̀dé ọmọ fagbọ́tẹ̀ káyọ̀dé káyọ̀dé ọmọ fagbọ́tẹ̀. káyọ̀dé káyọ̀dé ọmọ fagbọ́tẹ̀ káyọ̀dé káyọ̀dé ọmọ fagbọ́tẹ̀. ẹ kí ọlẹ́yẹ lógun ni olóríire ni káyọ̀dé káyọ̀dé ọmọ fagbọ́tẹ̀. ọlẹ́yẹ lógun mi ọlọ́lá ni olóríire. káyọ̀dé káyọ̀dé ọmọ fagbọ́tẹ̀. ọ̀nàrẹ́bù páíkó ṣáma gbádùn ní tìyẹ. káyọ̀dé káyọ̀dé ọmọ fagbọ́tẹ̀. ọ̀nàrẹ́bù kazeem yomusa olóríire ni. káyọ̀dé káyọ̀dé ọmọ fagbọ́tẹ̀. ọba dáyà má gbádùn ní tìyẹ ọlọ́lá mo bá ròde. káyọ̀dé káyọ̀dé ọmọ fagbọ́tẹ̀. káyọ̀dé káyọ̀dé ọmọ fagbọ́tẹ̀ mi. káyọ̀dé káyọ̀dé ọmọ fagbọ́tẹ̀. ọlọ́lá mo bá ròde. ọlọ́lá. káyọ̀dé káyọ̀dé ọmọ fagbọ́tẹ̀. ọlọ́lá tó wà níkàlẹ̀ pátápátá mo kí. káyọ̀dé káyọ̀dé ọmọ fagbọ́tẹ̀. tífàyè gan súnmọ́ mi síbí. ọlọ́lá mo bá ròde. káyọ̀dé káyọ̀dé ọmọ fagbọ́tẹ̀. tí a máa kọ́ mi sí pátápátá. tífàyè gan súnmọ́ mi síbí. káyọ̀dé káyọ̀dé ọmọ fagbọ́tẹ̀. súnmọ́ mi sí tòsí etí àmà olóríire wa dáadáa. káyọ̀dé káyọ̀dé ọmọ fagbọ́tẹ̀. ó dáná bá àṣehún lùlù. bẹ́ẹ̀ ṣe ń jó. bá a ṣe ń lùlù. bẹ́ẹ̀ ṣe ń jó. bíjí clef ṣe ń lùlù àlùjọ. bẹ́ẹ̀ ṣe ń jó. bí gbẹ̀ngẹ́ náà ṣe ń lùlù àlùjọ. bẹ́ẹ̀ ṣe ń jó. ẹ kí ọlọ́wà mi. bẹ́ẹ̀ ṣe ń jó. ọlọ́wà balance gbogbo ìgbà. bẹ́ẹ̀ ṣe ń jó. ọlọ́lá tó wà níkàlẹ̀ bẹ́ẹ̀ ṣe pátápátá ń lómi. jó. bá a ṣe ń lùlù. bẹ́ẹ̀ ṣe ń jó. ẹ kí níyì awádùúgbò. bẹ́ẹ̀ ṣe ń jó. àwọn tẹ́lá club pátápátá bẹ́ẹ̀ ṣe ń jó. bájí bọ́lá ṣe ń lùlù. bẹ́ẹ̀ ṣe ń jó. ẹ kí tọ́pẹ̀ mi ogun rìdé o. bẹ́ẹ̀ ṣe ń jó.
ogun ìdè máa gbẹ́sẹ̀ lọ́kọ̀ọ̀kan ọmọ lọ́la. bẹ́ẹ̀ ṣe ń jó. ó yá bá jíbọ́lá ṣe ń lùlù àlùyò. bẹ́ẹ̀ ṣe ń jó. tọpẹ́tọpẹ́ mi ogun ìdè roṣẹ́. bẹ́ẹ̀ ṣe ń jó. ọmọ lọ́la mo gbàdọ̀ dé. bẹ́ẹ̀ ṣe ń jó. ọlẹ́yẹ lógun. bẹ́ẹ̀ ṣe ń jó. right honourable speaker ọlẹ́yẹ. bẹ́ẹ̀ ṣe ń jó. ọlẹ́yẹ. bẹ́ẹ̀ ṣe ń jó. àwòtà gbẹ̀dẹ ló ń sanwó mi. bẹ́ẹ̀ ṣe ń jó. ọmọ ọlọ́lá mo gbà rere. bẹ́ẹ̀ ṣe ń jó. bájíbọ́lá ṣe ń lùlù yìí sẹ́. bẹ́ẹ̀ ṣe ń jó. ọlẹ́yẹ o olóríire ni o. bẹ́ẹ̀ ṣe ń jó. honourable speaker asọ́f assembly. bẹ́ẹ̀ ṣe ń jó. ọmọ ọlọ́lá mo gbà rere ọlẹ́yẹ. bẹ́ẹ̀ ṣe ń jó. bájíbọ́lá ṣe ń lùlù yìí. bẹ́ẹ̀ ṣe ń jó. ẹ bọ́ra ẹ bọ́ra ẹ bọ́ra. bẹ́ẹ̀ ṣe ń jó. bájíbọ́lá ṣe ń lùlù yìí sẹ́. bẹ́ẹ̀ ṣe ń jó. right honourable speaker. bẹ́ẹ̀ ṣe ń jó. ọlẹ́yẹ o ọlẹ́yẹ o ọlẹ́yẹ. bẹ́ẹ̀ ṣe ń jó. ọlẹ́yẹ lógún àwòtà kérédolú akéètì. bẹ́ẹ̀ ṣe ń jó. àwòtà kérédolú akéètì. bẹ́ẹ̀ ṣe ń jó. bájíbọ́lá ṣe ń lùlù iṣẹ́. bẹ́ẹ̀ ṣe ń jó. ọlẹ́yẹ máa gbádùn ní tì o. bẹ́ẹ̀ ṣe ń jó. ọmọ ọlọ́lá mo gbọ́ ròde. bẹ́ẹ̀ ṣe ń jó. bájíbọ́lá ṣe ń lùlù yìí. bẹ́ẹ̀ ṣe ń jó. ikú ò ní pa wá o àrùn ò ní ṣe wá o àwùjọ la ṣe pẹ́pẹ́pẹ́pẹ́. ẹ kí ọlẹ́yẹ mi rúrú right honourable speaker gbogbo ọ̀rọ̀ mo fi ń kíyẹ̀kíyẹ̀. ọlẹ́yẹ ló ń gùn ó wá pẹ́ fólúgbọ́n kò jíire. kò kàn mí o. right honourable speaker odò pátápátá owó takérédolú akéètì. ọlẹ́yẹ lóògùn ní jésù ọlọ́lá mò ń gbàròdé. ọlẹ́yẹ o tó bá gbé olúgbọ́ngó jíire o tó kàn mí o. ẹ kí láfíà nasarawa kò ní bàjẹ́ lọ́wọ́ rẹ̀ sàkó jíire. àgùntẹ̀tẹ̀. ẹ̀míà nasarawa nagode nagode nagode. ọgbẹ́ fọlúgbọ́n kò jíire. ló kàn mí o. ọlẹ́yẹ lógún máa gbádùn ní tìyẹ. ọlẹ́yẹ máa gbádùn ní tìyẹ. ọlẹ́yẹ ó wà rẹ̀ sàbójìire. àgùntẹ̀tẹ̀. ọlẹ́yẹ lógún ní jésù right honourable speaker gbogbo tòǹdó pátápátá ọwọ́ ẹ lò àwòtá kérédolú máa wọlé máa rọra. ọlẹ́yẹ bó wá bólú mọ́gójì ire. kò kàn mí o. ẹ̀mí ànásárá wa máa gbádùn ní tìyẹ. nagode nasara wa máa gbádùn ní tìyẹ. ọlẹ́yẹ ló sanwó ní ìjìbọ́lá. right honourable speaker ọlọ́lá mo ń gbàròdé. nagode nasara wa máa gbádùn ní tìyẹ. michael mi eléníyàn honourable maiko máa gbọ́ maiko. súnmọ́ mi síbí torí ìsúnmọ́ ni michael láwọn mọ̀ ṣe ẹni. michael ló sanwó ní ìjìbọ́lá. àwòtọ̀lẹ́yẹ lóògùn ní right honourable. máa gbọ́ michael ló sanwó ní súnmọ́ mi síbí torí ìsúnmọ́ ni láwọn mọ̀ ṣe ẹni. torí pé tọmọdé tàgbà lọ́mọ yìí ẹ nílé ló tún mọ yìí ẹ lóde. michael máa gbádùn ní ìwà ìrẹ̀lẹ̀ èyí tó mọ̀ òun ayé fi mọ́ ẹ. michael orí owó tó mú wáyé ló ń ya ọ̀tá lẹ́nu tó fi ń sọ̀sọ̀kúsọ ṣá máa wò wọ́n lóye. michael òun pọ́ wọn lé òun fún wọn lóúnjẹ ó tún fún wọn lẹ́wùwọ̀ ó
olúwa ló fi rán ẹ. Michael ẹni ròbí sí ẹ wà láìlò ní tẹgbẹ́. Michael táwọn lọ̀tẹ̀ bá ń ṣe játijàti. ẹ ṣàbàlẹ̀ kó kú ẹ̀wọ̀n sọdún sígbó. Àwo ti Akérèdọ́lù ni Michael ọlọ́lá mú gbọ́rọ̀dẹ̀. Sọ́jú honourable speaker ọlẹ́yẹlógún ní Jésù ọmọ ọlọ́lá mú gbọ́rọ̀dẹ̀. Michael táwọn lọ̀tẹ̀ bá ń ṣe játijàti. ẹ ṣàbàlẹ̀ kó kú ẹ̀wọ̀n sọdún sígbó. Michael ló san mọ́mí ìṣirọ́lá ọlọ́lá gbajúmọ̀ ara wa. Ẹ wí pé Michael ti dé owó ti dé. Michael ti dé owó ti dé. Michael ló ń sanwó mi. owó ti dé. Àwòtán honourable speaker ló ṣe. owó ti dé. Sọ́jú ara honourable ọ̀yẹ́yẹ́ ló kù. owó ti dé. Michael ló ti dé. owó ti dé. Láfíà Emir Nasarawa. owó ti dé. Láfíà Nasarawa. owó Oya ti dé. Agode Allah. Agode Allah Allah Seriki. Agode Allah. Agode Allah. Agode Allah Allah Seriki. Agode Allah. Emir Sangari Yemobarode Allah Seriki Yeleni. Agode Allah. Allah Allah. Agode Allah Allah Seriki. Agode Allah. Emir ọlọ́lá mo bá ròde o Seriki Isa Mustapha. Agode Allah. Dr. Isa ni Mustapha. Agode Allah Allah Seriki. Agwayi Dr. Imami o Mustapha mi Agwayi. Nagode Allah Allah Seriki ye. Agode Allah. Allah. Agode Allah Allah Seriki. Dr. Imami Mustapha Agwayi. Nagode Allah Allah Seriki ye. Agode Allah. Allah Seriki. Agode Allah Allah Seriki. Nagode Allah. Dr. Alari Mustapha mi o. Allah Seriki Nasarawa. Agode Allah. Agode Allah. Agode Allah Allah Seriki. Dr. Mustapha Nagode Allah. Nasarawa kò mọ ní bàjẹ́ Allah Seriki. Agode Allah. Allah Seriki. Agode Allah Allah Seriki. Nagode Allah 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 Allah. Nagode Allah Allah Seriki. Agode Allah. Allah Allah. Agode Allah Allah Seriki. Hello. 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 Your Excellencies, Royal Majesty, distinguished ladies and gentlemen, we're introduced. Let me welcome right here in the house. We have His Highness Dr. Isa Mustapha, who are the Emir of Lafia. Ladies and gentlemen, His Highness the Emir of Lafia has been right on the throne for over 44 years. He is the chairman of the Nasarawa Councils of Emirs and Chiefs, a chancellor of Futa for over 12 years. He's also been part of that for Baliwal University Bauchi for over 10 years. Ladies and gentlemen, he is also the chancellor, the
current Chancellor of the Federal University Atoke in Bayelsa State. Zaki! Ladies and gentlemen, let's make welcome a nationalist, a detribalized Nigerian, one who has had his hands across board from the south, the north, eastern parts of the country, one of the oldest on the throne in Nigeria. Ladies and gentlemen, we're still awaiting the emir. But right here, as we have his entourage, we have the crowd, we all know that the emir does not walk alone. So we have some of the other emirs who've come here with him. His Royal Highness we have in the house, Dr. Kabir Musa Ibrahim, the Emir of Azara. He's also in the house. Zaki. We also have Architect, His Royal Highness, Architect Umaru Sherman Yampa II, the Emir of Akiri. He's also in the house. We also have His Royal Highness, the Architect Muhammad Umar Bakar, the Emir of Shabu, is also in the house. We also have Architect His Royal Highness Abdullah M. Hassan, the Emir of Abudu. We also have the Royal Highness, His Royal Highness Musa Abargiera, the Emir of Apan-Najah, is also in the house. Also here we have some high chiefs that have also come all the way from Nasarawa State. Ladies and gentlemen, at this point we also want to inform all our invited guests that at the site there we do have medical team on ground here to attend to your health need. This is part of the service that is being provided by KBSC and that is being provided in the house. Please feel free on my own left-hand side to go there and have free health check. Free health check. It can only happen here. It can only be here. We have free health check. So whatever it is and you need help, please go there. The medical team are on ground. ẹ ṣe mo ní lẹ́ẹ̀kan sí àti gbogbo ọ̀tọ̀kùnrin ìlú káàbọ̀ síbi àjọ̀dún tí kábíyèsí ọba Dr. Francis Adéfarakanmi àgbẹ̀dẹ ọlọ́wọ́ àti ìlú Ìgbàrọ̀gì tó ń gorí ìtẹ́ gẹ́gẹ́ bí ìkejì ni kóòrù ṣe sọ ṣáájú wọ́n ní àwọn òṣìṣẹ́ elétò ìlera ń bẹ ń bí a fẹ́ ṣe àyẹ̀wò ètò ìlera wa láti mú kí gbogbo àjọ̀dún ọjọ́ òní ti ọlọ́wọ́ àti ìlú Ìgbàrọ̀gì kó lè dòkó lárinrin ní gbogbo wọn fi ń bẹ níkàlẹ̀ rí i pé gbogbo nǹkan ló ń lọ létòlétò mo ní níbí lónìí aya gómìnà ìpínlẹ̀ Ondo ọlọ́mọ aya gómìnà Betty Anyanwu Akeredolu aya ti Àkẹ́tì olórí pátápátá káfọ̀ṣà ní ìpínlẹ̀ Ondo wọn bẹ níkàlẹ̀ ń bí àwọn ládéládé àwọn lóyèlóyè emir àti láfíà láti ìpínlẹ̀ Nasarawa ọ̀pọ̀lọpọ̀ emir láti ìpínlẹ̀ ọ̀hún kábíyèsí ọba òṣèmàbó ti ìlú Ondo wọn bẹ ìkàlẹ̀ Déjì ti ìlú Àkúrẹ́ wọn bẹ ìkàlẹ̀ the right honourable speaker Ondo State House of Assembly Prophet David Ọ̀lẹ́yẹmẹ́rù bàbá káàbọ̀ mo ń padà bọ̀ láti wá kí yín gbogbo àwọn ẹbí àtọ̀rẹ́ káàkiri honourable Báyọ̀ Àwòrélé Ìmùlẹ̀ architect Ṣọlá Ọmọtọ́ṣọ́ special assistant to the state local government service commission gbogbo yín pátá la kí bákan náà mo kí honourable Adéyọ̀móyè all the way from Èkìtì state mo kí ráwọ̀ Èkìtì wọ́n ráwọ̀ èèyàn ìlú Ìgbàrà Odò wọ́n ní Ìgbàrà Odò àti Ìgbàrà Òkè
words and opposites tẹ̀gbọ́ntàbúrò ni wọ́n ẹyẹ yẹn wá láti ìlú Ìgbọ̀ràn Odò mọ́ kí yín pé ẹ káàbọ̀ ẹ kú àjọ̀dún òní ẹ kú ayẹyẹ kábíyèsí gbogbo àwọn lóyè àwọn ọ̀tọ̀kùnrin ìlú nílùú Ìgbọ̀ràn Òkè nílé àtìlẹ́yìn òde gbogbo yìí bákan náà la kí pé ẹ kú àjọ̀dún oríire ti kábíyèsí ti ọmọ.